Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá. Orúkọ mi ni Ambassador Olúwaṣẹ́gun Fúnmilotoye. Ẹ wà lórí ètò Chat with Big Tony. Chat with Big Tony, ibi tá a ti máa ń gbé oríṣiríṣi ènìyàn wá. Kì í ṣe star nìkan, kì í ṣe just normal people gan. À ń gbé wọn wá sórí ètò kó wá sọ ìrírí ayé wọn, bó ṣe rìn ní ìrìn àjò wọn. Lónìí o, mo wà pẹ̀lú ọ̀kan náà àwọn ọ̀gá mi. Kódà ẹni yìí, ó wà ní ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ pàdé ní industry wa yìí. Mi ò ní dárúkọ wọn, fúnra wọn ló máa dárúkọ. And the first part ni pé he is a man of God. Èèyàn Ọlọ́run ni wọ́n. Ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo aráalé o, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé lágbà, ṣe dáadáa lágbà yín. Ẹ má bínú mi tẹ́ ti bá wa, oko eré la wà, location la wà. So we are here for you, Chat with Big Tony, let's go. Ẹ ṣe gan. Ẹ rí i pé introduction wọn yẹn ó yàtọ̀ sí àwọn tá a ti máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ni orúkọ yín? Orúkọ mi Bẹ́ẹ̀ ni, full name yín. orúkọ mi ni Apostle Dámiláre Ọpẹ́ọlá, tí gbogbo èèyàn máa ń pè ní Inspector Coker lórí eré orí ìtàgé. Inspector Coker. Ẹ má bínú, Apostle. Ọmọ ìlú wo ni? Ọmọ Ọ̀yọ́ state ni mí, Ọmọ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni, ní agbègbè kan ní Ìbàdàn. Àwa tó wà ní Ìbàdàn, Òkè Àdó nílé wa ní Ìbàdàn. Oko wa là ń pè ní Iroko, àwa là ń jọba ń bẹ̀. So ọmọọba ni mí. Ọmọọba tún ni Bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí, ṣé ẹ̀ ní bínú? Àbínú kẹ̀. Ṣé ẹ̀ ní bínú? Mo fẹ́ béèrè nǹkan tí mo máa ń ṣe lórí ètò yìí, òun ni láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ìrírí wọn. Nígbà tí ẹ jí lọ́jọ́ ayé yín, ẹ di pé gẹ́gẹ́ bí ọ̀dọ́, iṣẹ́ wo ló wù yín ṣe? Nígbà tí à ń dàgbà bọ̀, tí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ wa pé iṣẹ́ wo la fẹ́ ṣe, nínú ká sọ pé doctor, nínú ká sọ pé pilot. Ṣùgbọ́n nígbà tí Nàìjíríà wá dàn lórí wa, oníkálukú yà sí ibi tí orí dá wa sí. But èmi máa ń sọ kinní kan láti ìgbà yẹn pé I want to be a teacher. Okay? So lóòótọ́ mi ò wá jẹ́ teacher nínú kíláàsì, mo wá jẹ́ teacher inú church. Nítorí mi kàn, because my dad was a teacher. Ilé làbá. Okay. Nísìnyí báyìí, iṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ jẹ́ ẹ̀ kọ́kọ́ lọ síbi pastor ní inú ìjọ lọ. Ṣé ìjẹ́ lérò pé ẹ lè di pastor yìí? Àbí báwo lẹ ṣe rìnrìn àjò tẹ́ fi di pastor? Mi ì lérò ẹ̀ o, rárá, because many of us nígbà tá a kéré, kò sẹ́ni tó ń dárúkọ pastor lẹ́nu mọ́ ní sọ́lẹ̀ kan, doctor, pilot, lawyer. So ìgbà táyé ó wá dé stage kan, báǹkì mo ti ń ṣiṣẹ́. Tí customer bá ti wọlé, wọ́n máa ń bi mí léèrè kan, what are you doing here? Báwo pé kí ni mo ṣe ń bẹ̀? I'm attending to you, I'm working in a bank. Tẹ́lẹ̀ mi bá tún lọ, bá tún ẹbí mi bá tún wọlé, wọ́n á tún béèrè pé what are you doing here? So ibi tí mo ti kọ́kọ́ ń gbọ́ nípa Ọlọ́run fẹ́ lù ẹ́, Ọlọ́run fẹ́ ṣe kíní kan, àwọn nìyẹn. So lẹ́yìn yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ìran wá jáde wípé ọmọ yìí o, iṣẹ́ Olúwa wà lọ́wọ́ ẹ̀ o, iṣẹ́ Olúwa wà lọ́wọ́ ẹ̀. Mo rántí ìgbà tí mo kọ́kọ́ dé church bàbá wa, tí mo ti lọ ọdún 10 ńbẹ̀, church bàbá Lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ti kọ́ ṣolúwa. Bẹ́ẹ̀ ni, tí mo ti lo ọdún 10 ní abẹ́ ìtọ́ni wọn. Ọjọ́ tán kọ́kọ́ rí mi, wọ́n kàn pè mí jáde láàrin ìlú pé wọ́n ní ẹ wo ọmọ yìí dáadáa o, ẹ rí kó jọ mí. Wọ́n ní ìránṣẹ́ Olúwa ni. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbà yẹn, inú mi ò dùn. Ìránṣẹ́ Olúwa kèmí tí mo ti kàwé, because mo ti lọ sí primary school, secondary school, then mo lọ sí Lagos State Polytechnic, ND and HND. So I was working in a bank, and I've also worked. Kí lórúkọ báńkì tí ń ṣiṣẹ́ náà? Bank mẹ́ta mo fi ṣiṣẹ́. So mo ṣiṣẹ́ ní UBA, mo ṣiṣẹ́ ní Wema, mo ṣiṣẹ́ ní Access. So to the glory of God, Wema mo ti resign. That's 2014. So nígbà tí wọ́n wá mú mi jáde pé iṣẹ́ Olúwa wà lọ́wọ́ mi, I was very nervous. Ẹ̀rù bà mí pé iṣẹ́ Olúwa kì, èmi ò máa ráyè báwo mo ti fẹ́ ṣe. But to the glory of God, ó kàn díjọ́ kan, message tó jáde lóríṣiríṣi. Mo wá sọ fún Ọlọ́run pé gbogbo iṣẹ́ Olúwa wà lọ́wọ́, iṣẹ́ Olúwa wà lọ́wọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé àwọn rí lójú àlá, ẹnìkan bá wọn sọ̀rọ̀. Mo lé mi ò fẹ́ yẹn. Mo ní tèmi fẹ́, Ọlọ́run tẹ́ bá fẹ́ lò mí lóòótọ́,
ìbò tí mo fẹ́ ni physical appearance. physical appearance. Physical because kò ní dọ̀la kí wọ́n sọ pé nígbà tí mo sùn mo wá rí mi ò fẹ́ yẹn. Mo jókòó ti àwẹ̀, mo jókòó ti àdúrà, àìjẹ, àìmu fún ọjọ́ mẹ́ta. Láàárín ọjọ́ mẹ́ta yẹn kankan ṣẹlẹ̀, mọ̀ọ́ká fò yẹn. Nígbà tí mẹ́sẹ̀gì máa dé, mo wà ní àárín àwọn èrò. Àárín àwọn èrò yẹn ni mo ti rí bí ẹni pé ìgbọ̀kan kán sórí èèyàn. Bó ti wá kán sórí mi yẹn, èmi ní kí n fọwọ́ nù kúrò. Èmi mọ́ ni má nù o. Ìwọ ló béèrè fún àmì physical sign wípé bóyá mo pè abẹ mi ò pé òróró tí mo fi yẹn nìyẹn. Láàárín àwọn èrò ibi tí apá mi ti jábọ́ lórí ọ̀rọ̀ ìṣòro àníyàn. So ká tó wá tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ nípa lọ theology bẹ́ẹ̀ ni mo lọ sí WOFBI, so Word of Life Bible Institute under David Ibiyeomie láti ṣe. So mo lọ fún basic, mo dẹ̀ lọ fún the next one, I think the higher one. So bí mo ṣe lọ ẹ ṣe gan ni pastor. a tó wá bẹ̀rẹ̀ ìṣòro àníyàn. báwo ni ẹ wá ṣe rìn dénú movie industry? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ míì tán bá ń sọ story wọn, wọ́n lè má mọ ohun tán máa sọ. Ṣùgbọ́n èmi mọ̀ wípé màá ṣe movie as at when I was in primary 3. Nígbà tí mo wà ní primary 3 yẹn, sorry o, nígbà tí mo wà ní primary 3 yẹn, nǹkan ṣẹlẹ̀. Àwọn primary 5 ló fẹ́ jáde. So primary 4 ló fẹ́ ṣeré fún wọn. Primary 4 tó fẹ́ ṣeré fún wọn yẹn, ẹnìkan péré no need tó lè ṣerú. So wọ́n wá gbogbo primary 4 tó fẹ́ ṣeré fún primary 5 tó ń jáde wọn ò rí. So wọ́n wá padà sọ pé ta ló lè ṣe láàrin ẹni tó ń wo kíní. Mo ṣe jáde ni, so mo ṣàpadà jáde, mo ṣàpadà deliver role yẹn. So I started acting on stage as at primary 3 ní St. Joseph Primary School ìsàlẹ̀ Apẹ̀rẹ̀, Ìbàdàn. So àwọn tó bá ń gbọ́ mí sìn tó bá mọ school yẹn wọ́n á lè rántí. So mo rántí eré ta kọ́kọ́ ṣe gbàràǹgbà yẹn. Mo rántí eré ta kọ́kọ́ ṣe gbàràǹgbà yẹn. À ń pe àkọlé ẹ̀ ní ṣérú èyí dá. ṣérú èyí dá. Bẹ́ẹ̀ ni ibẹ̀ láti kọrin pé ṣérú èyí dá àbí yóò dá o, ṣérú èyí dá àbí yóò dá, ṣérú èyí dá àbí yóò dá o, ṣérú èyí dá àbí yóò dá. Mo jìṣẹ́ jìyà àjọ kọ́lé, mo jìṣẹ́ jìyà àjọ bímọ. O torí ẹlẹ́yinjú ẹgẹ́, o torí wípé n kò bọ́kùnrin, o lé mi jáde tọmọtọmọ. Bénìyàn ò dá Ọlọ́run á dá, Ọlọ́run mi má wò mí níran, má jẹ́ kí ìyà yóò jẹ mí gbé. Orí táwọn pọ̀ ṣe nìyẹn, orí táwọn pọ̀ pọ̀ ń bẹ̀ ni. ṣe rí i pé àlejò alọ́tẹ̀ yìí wọ́n ṣe oríṣiríṣi talent tó wà lóyún ara wọn. nísìnyí báyìí bẹ́ẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ní ìgbà tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ tíátà yìí challenges wo lẹ face tó mú yín wò pé mi tẹ́tí wò àbí ẹ jẹ́ ṣé báyìí pé ìjọ ẹ ti fi ọjọ́ kan wò pé ẹ ní ṣiṣẹ́ tíátà yìí mọ́. Ok, kí n tó dáhùn béèrè yẹn, kí n parí ilé tí à ń bà lọ. Nígbà tí a kúrò ní level primary school, àwọn secondary school, a ṣe ń ṣe wọn yọ̀dà ní church. Wọ́n pè mí ní Naboti ní ìgbà máa ń ṣe babaláwo, máa ń ṣe different kind of things ní Àtúnbí Baptist Church. Àwọn tó sì lè jẹ́rìí sí wọ́n ṣe wà. So when I got to UBA, I think 2008, so wọ́n á wò pé gbogbo tí mo ṣe ní church mo ní láti ṣe professionally. So I have to look for a boss. Àwọn mẹ́ta ni mo rí gbà yẹn. Mo rí Kúnlé Afod, mo rí Poster Kúnlé Ramon, mo rí Afis Ọwọ́. Ìgbà tí mo béèrè ibi tí Kúnlé Afod ń gbé ó jìnnà. Alright, nígbà tí mo wá wò pé 2008 mo fẹ́ máa ṣe kíní professionally, gbogbo tí mo ń ṣe lórí stage tí mo ṣe ní church yẹn mo fẹ́ máa ṣe professionally. So I decided to join a theatre team. Mo wá rí àwọn mẹ́ta tí wọ́n ṣeré. Bóyá eré yẹn tí n bá rántí dáadáa, a máa ń pe máa kan ní Àgbà, Olóyèdé Films, àwọn náà ní iṣẹ́ yẹn gbà yẹn. So àwọn náà lo Poster, Afis Ọwọ́ àti Kúnlé Afod. So mo wá béèrè ibi tí ọ̀gá Kúnlé Afod ń gbé ó jìnnà, ibi tí Kúnlé Ramon ń gbé Poster ó jìnnà. Mo wá béèrè ibi tí Afis Ọwọ́ ń gbé. Èmi ń gbé Ọgbà nígbà yẹn, Afis Ọwọ́ wà ní Fágbà. So mo wá wò pé láti Ọgbà àti Fágbà
ó máa easy fún mi, so I have to look for ọ̀gá wa Afeez ọwọ́ Seriki ọlọ́pọlọ ìbàrẹ̀ ọ̀gá mi o Seriki ọlọ́pọlọ ẹ̀pọ̀n Comedy Matters, àwọn ni mo wá lọ tẹ̀dó sọ́dọ̀ wọn, mo wá kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ wọn. Ohun tẹ́ ń ṣàlàyé fún wa nísìnyí pé Afeez ọwọ́ gangan ni ọ̀gá yín tó kọ́ mi lérè lọ́kọ yín ní iṣẹ́ tíátà. Shout out to the boss, ọ̀gá tiwa náà ni wọ́n. Shout out to you, God bless you, God bless you, God bless you. You fight lion. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo fi Now lórí challenge níbi tó ti lọ́jọ́ kan táwọn sọ pé ṣáà ṣe mọ́ kó lọ́ọ́ máa gbà fún wa ni ọjọ́ kan tó mì mí mo sọ pé ṣé màá ṣe mọ́ ṣá, ọjọ́ yẹn a kúrò lórí set kan gẹ́ yẹn wá láti abroad, ẹ̀gbọ́n kan ló mú wa, ẹ̀gbọ́n yẹn náà ẹ̀gbọ́n Dr. Lanre Tẹ́ríba ni àwọn náà mú gẹ́ yẹn wá sọ́dọ̀ ọ̀gá bí ọmọ jọ ibo àbí kò ní táìpù fíìmù ni ọ̀rẹ́ mi bá a ṣe ń lọ sí location l'accident ọ̀kadà tọ́ǹbù gbàgbàgbà ayígbà ọ̀kadà pọ̀ gan ní ṣe màá di location ìgbà mo di location ó tún yà mí lẹ́nu pé mo tún padà bọ̀ láti same location ọ̀kadà yẹn náà tún ní oní abatíọ̀ kò sí pé mọ́tò ló kọlù wa kò sẹ́yìn tì ọ̀kadà fúnra rẹ̀ ó dẹ̀ gbéra ó dẹ̀ la rẹ̀ mọ́lẹ̀ láì ṣe mi ọjọ́ yẹn mọ̀ pé jíǹsì ò lẹ́nu jíǹsì bó mọ́lẹ̀ lẹ́ẹ̀dí tì mí ọjọ́ yẹn ni mo wò pé when I was going accident when I was coming ó dàbẹ̀ ni pé network eléyìí ò fẹ́ gbà ó ẹ yẹ padà sí báǹkì jàre ẹ máa lọ sí iṣẹ́ báǹkì mi lọ to the glory of God we are here today a padà a sà ọlọ́wà pẹ̀lú ẹ̀. Wọ́n á fẹ́ béèrè lọ ni pé ìjẹ́ ọjọ́ kan wà tó yẹ pé inú yín ti dùn pé iṣẹ́ fíìmù yìí bóyá owó kan lọ fún yín ni bóyá àwọn kan ló ṣẹlẹ̀ ẹ wò pé iṣẹ́ fíìmù yìí mi ò ní filẹ̀ kódà iṣẹ́ fíìmù yìí gan máa fi lọ́mọ mi lọ́wọ́. ọjọ́ yẹn pọ̀ mo jẹ́ kí n kọ́kọ́ sọ̀kan tí mo máa rántí dáadáa tí máa rántí bí mo fi tẹ́gbọ́n ẹ wà sí generator man ló máa ń ṣe fún wa lọ́dọ̀ Afeez ọwọ́ mo heart tó lọ́dọ̀ Afeez ọwọ́ wà ẹ̀ lórí set náà ni ó dà pé àǹtí tó níṣẹ́ yẹn makeup ni wọ́n àǹtí yẹn makeup ni wọ́n ìgbà tí mo wá ṣiṣẹ́ yẹn tán ẹ̀gbọ́n yẹn wá pè mí ọmọọṣẹ́ Larry ni wọ́n Larry eégún aláré ní ọ̀gá ẹ̀gbọ́n tí mo sọ yìí ó kàn wá ṣe generator man lọ́dọ̀ wa ó dẹ̀ fún mi bóyá 50 naira mẹ́rin or 100 naira mẹ́rin ṣàǹpọ̀ mẹ́rin ló fún mi ó ní mo like bó ṣe heart ó dẹ̀ fún mi ní 400 let's use that 400 naira mo rò pé ọlọ́run àṣìbí náà heart gbowó ẹ̀mí ìgbà tá a ti ṣe dànù tá a ti ṣe tá a gbà pọ̀ lọ ọdún ẹ̀ nínú kọ́kọ́ ọdún ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo ti sọ ó pẹ́ ó ti pẹ́ gan mo rò pé ọlọ́run ṣó máa wọ̀ that was the very first day tí mo rò pé yes inú mi dùn. There are so many things bí ro kí àwọn ọ̀gá wa rí wa wọ́n sọ pé mo trust dáre ó máa lè ṣe inú mi máa ń dùn because láti ìgbà tí mo di lọ́dọ̀ ọ̀gá mi tí mo fi kúrò àṣàníṣe wọn tí mi ò dé sí ayé ìfọ́rìn ní òkùnkùn ní oríṣiríṣi iṣẹ́ wọn lóríṣiríṣi a máa ń wà ń bẹ́ẹ̀ àṣálẹ́ ní so many movies by Afeez ọwọ́ dẹ̀ tán bá ti rí mi báyìí dáre ó ti dé ìyá lọ́wọ́ ṣọ ìwọ́n jẹ́ kí ni dùn kí ni mi dùn kí wọ́n á sọ pé ọjọ́ tí mi dùn jù ọjọ́ tèmi náà decide pé n fẹ́ máa yàṣẹ́ fúnra mi. a ṣì ń bọ̀ ń bẹ ẹ mọ̀ pé wọ́n máa ń pè wọ́n kan ní producer ṣé ẹ ti fi ìgbà kan produce ṣé ẹ máa ya fíìmù àbí ẹ kàn máa ń lọ art. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbéèrè yẹn ẹni tó bá kọ́ṣẹ́ lọ́dọ̀ Afeez ọwọ́ gbogbo ẹ̀ ló máa wọ̀ ṣe till today gbogbo àwọn tá a kọ́ṣẹ́ lọ́dọ̀ and produce and art many of us are directors today so kò sí pé mo kọ́ṣẹ́ lọ́dọ̀ Afeez ọwọ́ ìkànnì fẹ́ máa ṣe irọ́ gbogbo ẹ̀ lọ́gá kọ́ wa gbogbo ẹ̀ pátápátá náà kọ́ wa so mo art mo produce mo dẹ̀ tún direct lórí ọ̀pọ̀ mo ti ṣe fíìmù lóríṣiríṣi èmi ni mo ṣe Inspector Coker èmi ni mo ṣe ọmọge fọ́rìn ọ̀gá mi ṣe ayé fọ́rìn èmi ṣe ọmọge fọ́rìn so mo ti ṣe àrán níṣẹ́ mo ti ṣe iṣẹ́ kan tá a lọ yàrá Abẹ́òkúta ń gbà yẹn tí ìwé ilé àwọn èèyàn káàkiri báyìí pẹ̀lú Mr. Latin máa ń gbàgbé àjogúnbá so many movies like that àjogúnbá yẹn combination pẹ̀lú mi àti ìyàwó mi nígbà yẹn àjọṣe so wọ́n á fẹ́ lọ sí ìbéèrè ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ tẹ́ tí wàá ṣiṣẹ́ fíìmù rẹ̀ báwo lẹ ṣe ń tolé nítorí pé iṣẹ́ pásítọ̀ gan kì í fúnyàn láàyè
pẹ̀lú pé ìyàwó àbí kankan iṣẹ́ fíìmù náà dẹ̀kẹ̀rẹ̀ ìyẹn lè travel ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta báwo lẹ ṣe ń combine méjèèjì papọ̀ tó dẹ̀ ń balance. olórin yẹn sọ pé èmi kọ́ Ọlọ́run ni èmi kọ́ Ọlọ́run ni Ọlọ́run ló bá yàn ṣe. Orin yẹn ni kì í ṣe mi mọ̀ ọ́ ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi lẹ fi ń bá mi ṣe o bàbá Ọlọ́run ló bá yàn ṣe. torí iṣẹ́ pastor preaching ni iṣẹ́ movie preaching so these things goes together méjèèjì ó ṣe kí ni o goes together so in one way or the other Ọlọ́run ló ń bá wa ṣe so àtúntò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé even my wife náà ó wà ní theatre industry so to the glory of God àfi bẹ́ẹ̀ ní problem lórí yẹn the only talent mo rò pé ó tún máa ń rí pé báwo làwọn ọmọ ìjọ ṣe fẹ́ accept but most of the time tó bá ti wò pé onífíìmù ní dájú àwọn ẹ̀mí gbà bẹ́ẹ̀ ẹ̀mí àtúnwá lọ́wọ́ iṣẹ́ yóò wà báyìí o. nítorí ó ní ọ̀nà fíìmù kan tí mo rí ń tẹ̀sí babaláwo báwo ni àwọn ọmọ chọ́ọ̀chì ń ṣe máa rí pé pásítọ̀ wa tó máa ń pe orúkọ Jésù àti rí wọn tó wà nù aṣọ babaláwo. we call theatre theatre is not real but we make it real. Okay. That is your life on screen is different from your life real life. ohun tí àfisọwọ́ ọ̀gá mi tó ń gbìyànjú láti ṣàlàyé lórí ọ̀rọ̀ obìnrin kan tí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí ó ṣe yẹ kó sọ̀rọ̀ yẹn wípé real life tiẹ̀ ló gbé wọ fíìmù ó dẹ̀ yẹ kó yàtọ̀. ọ̀gá mi wá sọ pé real life ìyàwó àwọn mi dé ó yàtọ̀ sí tó ń play. so bí life wa ṣe rí nìyẹn real life I'm a man of God, minister of God, I have a church, I'm a general overseer, but when we are acting on screen we are going to do what exactly the director asks us to do. wọ́n ti kọ script wọn wọ́n ti wò pé ẹni tí mò ń wò yìí o eyín babaláwo yẹn gbọ́dọ̀ yẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ni dá pàṣẹ dáre lè yẹ lẹ́gbẹ̀ẹ́ yẹ káàdùn wọ́n ti mọ tán ṣe kí ni o tán fẹ́ so that is how they cast so tó bá ti wá cast wa as a professional actor tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ ṣe actor tó wá sọ pé èmi ò lè ṣe babaláwo torí pé Christian ni mi kì í ṣe actor ó lè jó ní fíìmù kò ń tó ń tíátà. ìbéèrè tí máa fi tó kojú òun ló máa kẹsẹ̀ second to the last òun ni pé nísìnyí báyìí tí ìrìn àjò lóyìnbó báyìí pé pé kéèyàn kan pè yín pé kẹ máa bọ̀ lóyìnbó ṣé ẹ máa lọ ni ẹ máa gbà ṣe wà yìí o pé ṣé ẹ máa fi ṣọ́ọ̀ṣì lẹ̀ ẹ máa fi tíátà lẹ̀ ẹ máa lọ abẹ́ ẹ̀ lọ. tẹ bá pẹ̀lú pé kí n máa bọ̀ lóyìnbó mo fẹ́ lọ fún fíṣítì mi I won't go there and stay. ẹ lè lọ lóyìnbó pẹ́ fẹ́ lọ. iṣẹ́ olúwo fààyè gba nǹkan bẹ́ẹ̀ yẹn because ibi tọ́lọ́run bá rányàn lọ tó bá lọ ó máa padà jẹ ìyàbọ̀ àìmọye àwọn èèyàn ló wà ní UK sì tán wà òkè àìmọye èèyàn ló wà lamẹ́ríkà sì tí ò rí kankan kà ibi iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ olúwa yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń pè láti bẹ̀ pé báyìí o òun ò ríṣẹ́ o báyìí o òun ò rọ́nà lọ o ó dẹ̀ wá ń lọ òun so àwọn ní láti ṣe kí ni gbàdúrà fún wọn so tọ́lọ́run bá ní kéèyàn lọ kó lọ stay sọ̀hún kò ní ìrìn àjò tèmi my own is to go visit and do what come back. ìbéèrè tí mo fẹ́ béèrè nísìnyí àbí kì í ṣe ìbéèrè gan fẹ́ kẹ́ ẹ gba àwọn audience wa lámọ̀ràn especially the upcoming nídìí iṣẹ́ tíátà even nídìí iṣẹ́ olúwa gan because iṣẹ́ olúwa yìí náà àárẹ̀ àwọn upcoming pastor bá ṣe rí upcoming babaláwo bá rí upcoming pastor. mo lè rú pẹ̀lẹ́ o. ọ̀gá múlẹ́ra akínyìn o a ní upcoming pastor a dẹ̀ ní upcoming artist ẹ̀mọ̀ fún àwọn kan lọ́wọ́ ní A-list B-list tó jà wá ní bẹ́ẹ̀ náà la ṣe ní àwọn kan ní abẹ́ èèyàn kí ni advice tẹ fẹ́ fún wọn àmọ̀ràn wọlé fẹ́ gbà wọn báwo lọ́ ṣe fẹ́ máa ṣe. sáwọn àwọn upcoming àwọn tó ń bọ̀ lọ. àmọ̀ràn mi fún wọn ni pé be focused. be what? Be focused. You see this life is beyond what you see on screen o. bàbá mi níwọ̀n gbà tí ẹ̀yin náà ti dé nsìn you will have seen certain things that will make you say àbáyé wọn fẹ́ wó mi ìwà mọ́ ọmọ yẹn tí mo ná wá ṣá but téèyàn bá wà focus so many things ló máa fẹ́ push èèyàn back you have to be focused focus yẹn làwa kọ́kọ́ ní nígbà yẹn so lẹ́yìn ìgbà tá a ní focus àwa tẹ̀lé pẹ̀lú passion pẹ̀lú what passion yẹn ló máa ń drive èèyàn ní pé Victor ní ṣiṣẹ́ kò pè mí mo gbọ́dọ̀ lọ ní next location ẹ̀
passion ni kí ni mo pè é passion ni so passion yẹn ló ń drive èèyàn wọ́n fẹ́ lówó wọn fẹ́ lówó kí ló ń drive èèyàn yẹn passion nǹkan tó máa sọ wọn pé káwọn náà ní passion kí wọ́n má gbàgbé kíní kan tí máa ń sọ anyway àyè pé ìtàgé ò kì í jẹ̀yàn gbé take it or you leave it ìtàgé ò ṣe kí ni o ẹ wo gbogbo àwọn èèyàn tí Bọ̀dá Kúnlé Afọ́ọ̀dù padà lọ ṣoore fún yẹn ìtàgé ló ràn wọn ìtàgé ló rántí àwọn yẹn o wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti gbàgbé pé àwọn ṣe kí ni o àwọn ti ṣiṣẹ́ bọ́ ìtàgé sọ pé láéláé mo mọye ìgbà tó iṣẹ́ tó. ìtàgé ò kì í gbàgbé èèyàn ìtàgé máa ń san ohunkóhun tí ẹnikẹ́ni bá ṣe nínú ìtàgé fún ẹni yẹn ìtàgé ò kì í jẹ̀yàn gbé kì í jẹ̀yàn gún look at what our brother now our ọ̀gá Mr. Kúnlé Afọ́ọ̀dù ohun tó ń ṣe ń sìn ìtàgé ló rán wọn ìtàgé ló ní kọ́ lọ́ máa ṣe o am I communicating gbogbo àwọn tí wọ́n ń ṣe fún yẹn àwọn ti ṣiṣẹ́ wọ́n ti gbàgbé pé ó ti lọ but at a point the stage have to bring the reward to them inú ilé wọn sì náà ti lọ fún wọn ní ohun tó yẹ kán gbà ní stage báyìí so my advice is if you are coming come with focus and passion and I tell you stage ìtàgé will reward you. God bless you. Ẹ bá wa ṣàdúrà fún àwọn èèyàn wa. Mo ṣàdúrà fún yín látòrí fún ètò wa channel wa. Látòrí olóòtú àti gbogbo ẹni tó ń gbọ́ wa pátá ipa yóò ní ká yín.